àwọn ìpín ìṣẹ̀dá ìràwọ̀ kan wà a kò gbọdọ̀ máa fi ọwọ́ kàn wọ́n ní orí tàbí ká máa gbá wọn ní orí tàbí ká máa fi ọwọ́ ra wọn ní orí. Àṣírí Olúwa pẹ̀lú wòlíì rẹ̀, ó yẹ kó mọ̀ kí ló bá wáyé. Bàbá gbọ̀nyà mínú ní Jésù rán sí wa. Gbogbo ẹni tó wọnú ayé tó fẹ́ gbáyé ṣe rere ló yẹ kó yẹ ìràwọ̀ bá wáyé wọn ó yẹ o. Ọ̀pọ̀ ológo ló ń tàràkà látàrí òye tí òye wọn ní sà. Ẹ kú oríire olúwa wá ti lànà àbáyọ fúnra rẹ̀ pẹ̀lú wòlíì ọlọ́run alààyè. Bàbá gbẹ̀yà mi nù ẹ̀jẹ̀ àṣírí ìràwọ̀. Ọlọ́run ti kó bàbá ìfún ẹ̀kúnrẹ́rẹ́ àṣírí tọrọ mọ́ ìràwọ̀. Àtọ́sùn pẹ̀lú ọjọ́ ìbáwáyé ẹnì kọ̀ọ̀kan. Àṣírí ìràwọ̀ mystery of Scorpio. Gbogbo ọmọ tá a bí láti 21 March gbogbo tó lọ fi dé 19 April ìràwọ̀ iná ni wọ́n tá à ń pè wọ́n ní Aries. Gbogbo ọmọ tá a bí láti 20 April títí lọ fi dé 20 May ìràwọ̀ erùpẹ̀ ni wọ́n tá à ń pè ní Taurus. Gbogbo ọmọ tá a bí láti 21 May títí lọ fi dé 20 June ìràwọ̀ afẹ́fẹ́ ni wọ́n tá à ń pè ní Gemini. Gbogbo ọmọ tá a bí láti 21 June títí lọ fi dé 22 July ìràwọ̀ omi ni wọ́n tá à ń pè ní Cancer. Bí ẹnìyẹn sà ìtọ́wò làmọ́dé dùn ọbẹ̀ tó lọ́kọ̀tà ló yẹ kó fẹ́ irú ìràwọ̀ wo ló lè fẹ́ra wọn. Bí ìdáhùn sáwọn ọ̀yà máa fọ́lọ̀ ẹ̀ lórí Facebook, Instagram tàbí kó subscribe ní YouTube. Àṣírí ìràwọ̀ mystery of stars ní kẹ́ sẹ́ẹ̀tì fún tàbí kẹ́ máa pè 08054353629. Ẹ lè sẹ́ndí date of birth oṣù àtọ́jọ́ tẹ̀ wáyé sórí WhatsApp nọ́mbà yẹn. Ọ̀fẹ́ ni wọ́n máa sẹ́ndí fídíò àṣírí ìràwọ̀ tí ẹ sí ọ̀. Kindly subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you. Àṣírí ìràwọ̀ tó rè o a kò sọ eléyìí láti fi dẹ́rù bà ẹnikẹ́ni a kò sọ eléyìí láti fi ṣẹ̀rù bà ẹnikẹ́ni à ń tú àwọn àṣírí yìí kí ọ̀pọ̀lọpọ̀ kó lè mọ ibi tó fì sí kí ọ̀pọ̀lọpọ̀ kó lè mọ ohun tó ṣokùnfà àwọn ìdádúró àti àwọn ìlàkọjá kankan tó ń là kọjá. Ẹ gbọ́ mi dáadáa àdúrà ń gbà Ọlọ́run sì wà ṣùgbọ́n àwọn nǹkan kan wà bí ènìyàn bá ti ń ṣe yóò máa jẹ́ kí iná àdúrà rẹ̀ tó yẹ kó jó yóò máa jẹ́ kó máa kú. Bẹ́ẹ̀ ni ẹ gbọ́ mi dáadáa kí ni àwọn nǹkan náà àwọn bíi àìgbọràn àwọn bíi èèwọ̀ bí ènìyàn bá ń jẹ èèwọ̀ tó bá sọ pé nǹkan èèwọ̀ rẹ lótìtọ́ Ọlọ́run ló dá ọ ṣùgbọ́n á dá ọ fún ìdí pàtàkì kan kò sí ẹni tó wá sílé ayé tó bá ìràwọ̀ kan nínú àwọn ìràwọ̀ mẹ́rẹ̀ẹ̀rin tí Olúwa bá dá tó bá kanú rẹ̀ jáde. Bẹ́ẹ̀ ni ìràwọ̀ tó bá jáde ni yóò ṣàfihàn ohun tó wá jẹ nílé ayé ni yóò ṣàfihàn irú àwọn èèwọ̀ tó rọ̀ papọ̀ pẹ̀lú ìràwọ̀ rẹ̀. Gbọ́ mi dáadáa àwọn ìpín ìràwọ̀ wo ni mo sọ nípa rẹ̀ pé a kò gbọdọ̀ fọwọ́ gbá wọn lórí tàbí ká fọwọ́ máa ra wọn lórí àbí ká kàn wọ́n níko lórí. Àwọn ìpín ìràwọ̀ wo ni mo sọ nípa rẹ̀ ìpín ìràwọ̀ iná àti ìpín ìràwọ̀ omi. Kí ni ìdí? Torí wípé àwọn ìpín ìràwọ̀ méjì yìí a pè wọ́n ní àwọn ìpín ìràwọ̀ aládé. Ìpín ìràwọ̀ aládé ni wọ́n. Bẹ́ẹ̀ ni ìpín ìràwọ̀ tó jẹ́ pé adé orí wọn in fact bí ènìyàn bá ti gbá wọn níko lórí adé orí wọn ló kàn níko mọ́ lórí. Bí ènìyàn bá ti ń ṣe àwọn nǹkan kan sí wọn bí ká fọwọ́ máa ra wọn lórí bí ẹni fi ọwọ́ ra ògo wọn lórí ni. Ṣé rí àwọn tá à ń sọ nípa rẹ̀ yìí ọ̀rọ̀ àṣírí ìràwọ̀ kì í ṣe ohun tó jẹ́ pé Yorùbá àbí Áfíríkà nìkan ló ń jà it is what is affecting the whole world. Ṣùgbọ́n ṣe mọ̀ pé àwa lọ́nà ọ̀dọ̀ wa níbí a ní èrò lórí a máa ń tètè ronú àwọn nǹkan kan. Bẹ́ẹ̀ ni then Ọlọ́run fún wa ní ọpọlọ ó tún fún wa ní àwọn òye kan. Ṣé rí ọ̀rọ̀ àṣírí ìràwọ̀ ohun tí ó máa wò lórí Google ó yàtọ̀ sí ohun tí àwa ó sọ nípa rẹ̀. Please subscribe to our YouTube channel, see how to. Click on the subscribe button below and also click on the bell beside this. This will notify you once we drop a new video. Thank you.